wọ́n pọ̀ bí kan Ero Arike. Ó làánú ẹ̀ ṣe mí jù. Ó ṣe wàhálà pọ̀, wàhálà yẹn bad. Bí ṣe ń gòkè ní ń sọ̀kalẹ̀. Ero Arike bí ṣe ń hàrẹ̀ sí bẹ́ẹ̀ ní há owó ní tún fi àwọn gbólóhùn tí lábẹ́ ìtẹ́nu tèmi ò lè sọ lórí àtẹ́kù. ẹ̀ ń bá gba ráìsì wa tí ó bá dìbò fún abáyé ni ó ṣe rí o. Níbi tẹ́bi ń pàlúdé àwọn èèyàn sì ń gba ráìsì. Kábíyèsí Olódùmarè, kábíyèsí Ọlọ́run. Kí ló wá dé? Kí ló fa kéńgbé àkà nínú pàfẹ́ kàmpé? Kí ló fa mo ṣe mo ra màálù mo ṣe kinní kan? Ẹ mọ gbọ́ kàmpé, ẹ mọ gbọ́rọ̀ búkú lẹ́nu ẹyẹ. Bó tiẹ̀ jẹ́ ẹ̀rìn kinní kan wọ́n pẹ́ lọ́ọ̀rẹ́ kó ẹ̀rọ 20 million wá o, lọ́ọ̀rẹ́ kó ẹ̀rọ 10 million wá o. Gbogbo títí bá ń gbọ́yùn ohun tí wọ́n máa sọ ni pé ó fẹ́ kí ìjọba ó lo owó ẹ̀ ńlòkulò. Ìjọba láwọn ò lo owó aráàlú ńlòkulò. Àti pé sísítẹ́ẹ̀mù tóun fi háráìsì yẹn kò nítumọ̀. Àwa tá a jẹ́ nǹkan kan yìí gan-an. Èrò ráìsì wo ń wẹ́ tó kó sínú píkọ̀pù tí ò kún ẹ̀yìn píkọ̀pù. Àwa gan tá a jẹ́ pìrìsẹ́ńtà lórí rédíò ahájù bẹ́ẹ̀ lọ láàrin oṣù kan kí tiẹ̀ ní láàrin ọ̀sẹ̀ kan tá a bá fẹ́ hẹ́pù. Náà tún á lẹ fọ́tò mọ́ tó tún wà ń sọ pé ẹ̀ ń bá gba ráìsì wa tí ò dìbò fún wa. Ó ṣe ní láàánú o wípé ní wọ́ọ̀dù rẹ̀ níbi ilé ìdìbò tiẹ̀ èèyàn 11 péré ló dìbò fún. Àwọn Ademola Jackson wọ́n nà mọ́ wọ́ọ̀dù ìdìbò rẹ̀. Àánú Ero Arike ṣe mí tèmi sọ lọ́hùn. Ó ṣe ó dé kàdánwò. Ó dààmú. Advice tèmi ó fún àwọn èèyàn pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lórí kíní ẹ̀rọ alágbèéká social media tá à ń gbé káàkiri. Ẹ yá fi Arike foríjì o. Tó bá jẹ́ mi ni Gomina Ademola Jackson. Wàláì tàláì súnmọ́bì láì làtìláwà. Tọ́lọ̀ ti gbé ń ju Arike lọ. Màá ní kí wọ́n lọ gbé Ero Arike wá. Màá ní wọn ó gbé wá. Tó bá sì dé màá sì sọ fáwọn èèyàn pé kí wọ́n fi lọ́rùn lẹ̀ o. Ẹ̀yin èèyàn ẹ fi lẹ̀ mọ́ pa o. Kábíyèsí Ọlọ́run. Gbogbo àwọn alágbára dìde against Ademola Jackson. Ṣùgbọ́n sí ọwọ́ Ademola Jackson sọ̀rọ̀ o. Àwọn iṣẹ́ tó ṣe campaign fún o. Ó sí àwọn ọ̀nà kan àtàfárá abẹ́yẹfò tó bọ́ sí táìmù téèyàn máa fi nǹkan ṣe campaign. Afárá abẹ́yẹfò ó sì sí Ifẹ̀ ọ̀là títì lóṣogbo òròkè. Ó ṣe gudugudu méje yàyà mẹ́fà níwò. Gbogbo títì wo ní dágbìnrin tó tún rí kíní iná sí. Iná mọ̀nàmọ́ná tẹ́ ẹ bá wọbẹ̀ lálẹ́ ẹ rò pé London lẹ́wà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn ìyá lọ́jà pinnu lọ́kàn wọn pé bọ́ bá kùràwọ̀ kan lójú sánmọ̀ Ademola làwọn ó dìbò àwọn fún. Àláwọn èèyàn gbowó lọ́wọ́ àwọn apá kejì wọ́n sì fi dìbò fún Ademola. Ìbò tí ń bọ̀ ní 2027 ẹ lọ ṣẹ́ ṣòkòtò yín bọ̀ gírígírí. Kò sí hall mighty federal power ìròkó lè ṣiṣẹ́ ní 2027 o.
nínú gómìnà tí ń bẹ ní Nàìjíríà ọ̀fẹ́ tó 30 gómìnà àti àwọn alágbára mínísítà àtàwọn tó wà nípò ńláńlá l'Àbújá tí wọ́n wá ṣe campaign against Ademola Jackson. Gbogbo àwọn alágbára èèyàn ńláńlá l'Ọ̀ṣun Òṣogbo. Omiṣore ni o. Bàbá Oyinlọ́lá ni o. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nurudeen Ademola Jackson ó fẹ̀yìn gbogbo wọn balẹ̀. Tí a bá ń sọ wípé agbára owó sọ̀kalẹ̀ s'Óṣogbo. Tí a bá ń sọ pé agbára ń kú bẹ́ǹtì pé agbára àtòkè wá ó sọ̀kalẹ̀ s'Óṣogbo. Òbítíbitì sọ́jà sọ̀kalẹ̀ s'Óṣogbo. Òbítíbitì ọlọ́pàá sọ̀kalẹ̀ s'Óṣogbo. Ó kùjọ́ 4 jọ́ 5 tí wọ́n ó dìbò. Àyà olóko ń já, àyà jímèrè tí ó jókòó rẹ̀ ń já. Àtẹni tí ó rẹkùn àtẹni tí ó tà. Àwọn méjèèjì jọ ń wo ẹkùn lókèèrè. Ọ̀kẹ́ni tí ó mẹ́kùn so, ọ̀kẹ́ni tí ó gba ẹkùn mú. Kábíyèsí Olódùmarè. Ó tún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó kùjọ́ 3. Campaign yẹn wá gbóná. Kábíyèsí Olódùmarè. Ẹnìkan ṣe sẹ́nítọ̀ lẹ́ẹ̀mẹ́fà. Tó wà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́ẹ̀mẹ́fà. Nípínlẹ̀ Ọ̀ṣun. Tí a bá ka iye ọdún tó fi ń ṣèjọba, ọdún 4 ọ̀nà 6, ọdún mélòó nù. Ọmọ tí a bá bí ńgbà náà yóò ti máa palẹ̀ mọ́ láti níyàwó tó bá jọ́kùnrin. Tí ó bá jóbìn yóò ti wà nílé ọkọ, yóò ti gbọ́mọ lọ́wọ́. Látìgbà tí ti ń lo dáólà lórí ìjọba yẹn. Gbogbo àwọn tí mo wí yìí yóò sí lẹ́yìn Nurudeen Jackson, Ademola Jackson. Wàláhì wọn ò sí lẹ́yìn ẹ̀. Ìbò tó tún gbé nígbà tó kọ́kọ́ dìbò tó wọlé tí wọ́n ní tí Ọbásanlá Arẹ́gbẹ́ṣọlá pé Arẹ́gbẹ́ṣọlá ló látàn. Bí Arẹ́gbẹ́ṣọlá ò bá wa látàn ta ni Nurudeen Jackson. At the end of the day, Arẹ́gbẹ́ṣọlá fa candidate ẹ̀ lẹ́ o. Ìtọ́ba lọ́kàn jẹ́ jù. Òun ni wípé nílé ìdìbò ní gbàgede ìdìbò bíi tí Arẹ́gbẹ́ṣọlá ti dìbò tọ́jọ́dọ̀ rẹ̀ wàláhì kò wọlé ń bẹ̀. Mo rò pàrọ̀ mi ń yé yín bọ̀. Gbogbo kábíyèsí Ọlọ́run. Gbogbo àwọn olóṣèlú jàǹkànjàǹkà wọ́n dúró wọ́n nàró. Àwọn tó jẹ́ pé ẹnu wọn dò tí a bá sọ̀rọ̀ fún yàn láàrin ìṣẹ́jú 5 sí 10 tí èyàn ó yí ọkàn padà. Àwọn aláàfáà ayé wọ́n fi wọ́n forí dá wákà fún à ń bọ̀ lọ́sùn dánwò. Gbogbo àwọn aláàfáà ọlágbára pọ̀. Ó dó ń gbódágbó méjì. Àwọn bá mi ń campaign níta gbangba pé n tá gbọ́ láti Àbújá rèé o. Ẹni tí wọ́n ní àṣírí. Ọ̀gá
ọ̀gá mi Sàtí àti Jọ́lọ́hún fọwọ́ lẹ́rán ohun wo gbogbo wọn. ọgbọ́n nìyẹn o fáwọn tí bá ń ṣèjọba lọ́wọ́ àtàwọn tó fẹ́ dìbò. bó ló ṣe dáa tó nínú ilé. ìjó tí ó yẹ èèyàn ẹ kọ́kọ́ jó níkọ̀rọ̀ yàrá. ojú ayé Òṣogbo láti mọ bójú ayé ṣe rí. wọ́n pòbí kan lẹ́rọ Àríkẹ́. òun làánú ẹ̀ ṣe mí jù. ó ṣe wàhálà pọ̀ wàhálà yẹn bad. bí ṣe ń gòkè ní ń sọ̀kalẹ̀. Ero Àríkẹ́ bí ṣe ń hàrẹ̀ sí bẹ́ẹ̀ ní há owó ní tún fi àwọn gbólóhùn tí lábẹ́ ntẹ́nu tèmi ò lè sọ lórí àtẹ́kùn. ẹ̀ ń bá gba ráìsì wa tí ó bá dìbò fún abá ẹni ó ṣe rí o. níbi tẹ́bi ń pàlúdé àwọn èèyàn sì ń gba ráìsì. kábíyèsí Olódùmarè kábíyèsí Ọlọ́run gbogbo àwọn alágbára dìde against Ademola Jackson. ṣùgbọ́n sí ọwọ́ Ademola Jackson sọ̀rọ̀ o. àwọn iṣẹ́ tó ṣe campaign fún o. ó sí àwọn ọ̀nà kan àtàfárá abẹ́yẹfò tó bọ́ sí táìmù téèyàn máa fi nǹkan ṣe campaign. afárá abẹ́yẹfò ó sì sífẹ̀ ọ̀là títì lóṣogbo òròkè. ó ṣe gudugudu méje yàyà mẹ́fà níwò. gbogbo títì wo ní dágbìnrin tó tún rí kinní iná sí. iná mọ̀nàmọ́ná tẹ́ ẹ bá wọbẹ̀ lálẹ́ ẹ rò pé London lẹ́wà. gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn ìyá lọ́jà pinnu lọ́kàn wọn. pé bàbá kùràwọ̀ kan lójú sánmọ̀. Ademola làwọn ó dìbò àwọn fún. àláwọn èèyàn gbowó lọ́wọ́ àwọn apá kejì wọ́n sì fi dìbò fún Ademola. ìbò tí ń bọ̀ ní 2027 ẹ lọ ṣẹ́ ṣòkòtò yín bọ̀ gírígírí. kò sí hall. Mighty federal power ìròpó lè ṣiṣẹ́ ní 2027 o. mo ti wá ṣèjọba lẹ́ẹ̀mejì ẹ tún máa gbọ́ incumbency pé èmi ni mo ṣe lákọ̀ọ́kọ́ tí mo ṣe lẹ́ẹ̀kejì ó lè mọ́ wọ́ọ̀kù. ìjọba àwa la ní sọ́jà lókè àwa la lọ́lọ́pàá lókè àwa la ní gbá lókè ó lè mọ́ ṣiṣẹ́ o. ṣebí ìjọba ìpínlẹ̀ yìí ni mo ti ṣe lẹ́ẹ̀kọ́kọ́ mo tún ti ṣe lẹ́ẹ̀kejì. gbogbo ṣẹ́tẹ́ báyẹ kí kálukú ó ṣe oòrùn tí ń bẹ́ ń ta yìí ọ̀tá sọ ọgbẹ. àánú Ero Àríkẹ́ ṣe mí tèmi sọ lọ́hùn. ó ṣe ó dé ká àdánwò. ó dààmú. advice tèmi ó fún àwọn èèyàn pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lórí kíní ẹ̀rọ alágbèéká social media tá à ń gbé káàkiri. ẹ yá fi Àríkẹ́ foríjì o. tó bá jẹ́mi ni gómìnà Ademola Jackson wàláì tàláì súnmọ́bì láì làtìláwà tọ́lọ̀ ti gbé ń ju Àríkẹ́ lọ màá ní kí wọ́n lọ gbé Ero Àríkẹ́ wá. màá ní wọn ó gbé wá. tó bá sì dé màá sì sọ fáwọn èèyàn pé kí wọ́n fi lọ́rùn lẹ̀ o. ẹ̀yin èèyàn ẹ fi lẹ̀ mọ́ pa o. àbúlì yìí pọ̀. lẹ́nu gba wọ́n kéde pé ẹni báyìí ni ó gbégbá orókè. wọ́n ti fẹ́ẹ́ búlì Ero Àríkẹ́ pa. Ọlọ́run lọ́mọ bí ó sì máa rìn láàrin ẹ̀. ó náà ti jáde ó sọ̀rọ̀ o. ó ní àmọ́ wá bẹ́ẹ̀ pé tẹ́tẹ́ lọ́rọ̀ òṣèlú ó lè jẹ́ ó sì lè má jẹ́.
ọkùnrin ni Ero Arike ọkùnrin ni o wàláhì ọkùnrin ni ọkàn ṣe láṣejù ni tí ẹgbẹ́ òṣèlú bá nírú rẹ̀ 4-5 tí wọ́n já lákìtìyàn kọ̀ọ̀kan báwọn tí wọ́n níka bẹ́ẹ̀ ní Wò tí wọ́n níka bẹ́ẹ̀ lóṣogbo tí wọ́n níka bẹ́ẹ̀ ní Là tí wọ́n níka bẹ́ẹ̀ lẹ́dẹ tí wọ́n ẹgbẹ́ òṣèlú kan bá nírú Ero Arike 10 ó dájú sáká wọ́n wọlé ó try ó gbìyànjú alágbèrè tó gbé tó bá yè ẹjá kí ẹ̀pẹ́ ṣeun èèyàn ló gbé tí ò lè gbé ó sáré títí ó kú sórí eré alágbèrè tó bá gbé tó bá yè ẹjá kí ẹ̀pẹ́ ṣeun ó kàn ṣe láṣejù ni èwo la bá lọ èwo la bá bọ̀ kí ló fa àkàrà ẹ̀yìn òkú là á jà àkàrà kí ló fa àkàrà nínú pàǹkàǹpé ó ṣe láṣejù tó pọ̀ àti pé ibi òun kàǹpé lọ yẹn ní táwọn aráàlú fẹ́ gbọ́kọ́ ní sọ àwọn aráàlú tó fẹ́ súnmọ́ ìjọba tí wọ́n lọ́pọ̀túnítì àti súnmọ́ ìjọba tí wọ́n wá ní ọsúnmọ́ ìjọba rí ọjẹ́ wọn ò ní kọ́lọ̀ mú ọ ní tẹ́ ẹjọ́ jẹ lọ́yọ́ yín. Kábíyèsí Ọlọ́run kí ló wá dé kí ló fa kéńgé àkà nínú pàfẹ́ kàǹpé kí ló fa mo ṣe mọ́ra màálù mọ́ ṣe kinní kan ẹ mọ́ gbọ́ kàǹpé ẹ mọ́ gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ bó tiẹ̀ jẹ́ ẹ̀rìn kinní kan wọ́n pẹ́ lọ rè kó ẹ̀rọ 20 mílíọ̀nù wá o lọ rè kó ẹ̀rọ 10 mílíọ̀nù wá o gbogbo títí bá ń gbọ̀yìn ohun tí wọ́n máa sọ ni pé ó fẹ́ kí ìjọba ó lo owó ẹ̀ ńlòkulò ìjọba láwọn ò lo owó aráàlú ńlòkulò àti pé sísítẹ́ẹ̀mù tóun fi háráìsì ẹ̀ kò nítumọ̀ àwa tá a jẹ́ nǹkan kan yìí gan-an èrò ráìsì wo ń wẹ́ tó kó sínú píkọ̀pù tí ò kún ẹ̀yìn píkọ̀pù àwa gan tá a jẹ́ pìrìsẹ́ńtà lórí rédíò ahájù bẹ́ẹ̀ lọ láàrin oṣù kan kí tiẹ̀ ní láàrin ọ̀sẹ̀ kan tá a bá fẹ́ náà tún á lẹ fọ́tò mọ́ tó tún wà ń sọ pé ẹ ń bá gba ráìsì wa tí ò dìbò ó ṣe ń láàánú o wípé ní wọ́ọ̀dù rẹ̀ níbi ilé ìdìbò tiẹ̀ èèyàn 11 péré ló dìbò fún àwọn Ademola Jackson wọ́n nà mọ́ wọ́ọ̀dù ìdìbò rẹ̀ èèyàn 11 péré ó tiẹ̀ try náà ebi bàbá kan lọ kọ́lé tó jólówó tó jẹ́ èèyàn ńlá nígbà ó dìbò tí èèyàn 3 ó dìbò alice ó níyàwó 3 ó sì bímọ bíi 10 tí ọ̀wá ríbò 3 òun náà sádìbò tara rẹ̀ at least Ero Arike lè rí bù pé ó tiẹ̀ mú 11 nínú wọ́ọ̀dù ìdìbò rẹ̀ ó try náà ni ajá sí pé ó sì ní èèyàn tí ń fẹ́ tiẹ̀
yọmọ járe kọ́gbọ́n fẹ́ràn Àríkẹ́ gbogbo àwọn tí wọ́n ń pè ìyá wa gbogbo àwọn tí wọ́n ń fìlú jí láàárọ̀ kùtùkùtù ojú la rí ọ̀rẹ́ òde kù àbólóṣèlú kọ́ kíní kan ṣẹlẹ̀ nígbà tí wọ́n fẹ́ dìbò wọ́n yan àwọn kọ̀ọ̀kan tí wọ́n lọ kó sí àwọn káwọn opponent yan àwọn kọ̀ọ̀kan sí àwọn tí wọ́n fẹ́ bá dìbò àwọn Adémọ́lá yan èèyàn lọ sáwọn àǹbọ̀ àwọn àǹbọ̀ náà yan èèyàn sọ́dọ̀ àwọn Adémọ́lá èèyàn sì ń fún wọn lọ́wọ́ gbogbo ẹ̀ wọ́n ti kó a síbi báyìí o níbi ibẹ̀ láwa o wọ́n ti ṣe ń jẹun kódà wọ́n pa màálù o gbogbo àwa ká wà ń bẹ̀ ṣé gbogbo àwọn tó wà ń bẹ̀ sáwọn èèyàn wa ń bì náà ni àràrà o àwọn míì wá látẹ̀yìn o àwọn tí wọ́n wá láti Èkìtì láti nǹkan kan o tí wọ́n bá ti sarajọ dáadáa ẹ pè wá wọ́n sì lọ fọlọ́pàá fún alákàámọ́mọ́ bẹ̀ kò sẹ́ni tí èyí ṣáájú ajé ìbínú ẹgbẹ́ àwọn Adémọ́lá náà ni wọ́n ká àwọn èèyàn tí wọ́n lé ní wọ́n fẹ́ tó 40 tí wọ́n bá tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ tàbí lọ́yà bíi 300 wọ́n ká wọn mọ́bì kan wọ́n fẹ́ dìbò wọ́n wà ń bẹ̀ ní Friday májúmọ́ kí àárọ̀ òde kí wọ́n há káàdì lé wọn lọ kálukọ́ lọ rí ọ̀sẹ̀ tí èyí di ìpè tí èyí dọ́gbọ́n. ọkọjá bẹ́ẹ̀ wọ́n fẹ́ràn olórí orílẹ̀-èdè yìí ààrẹ president Bọ́lá Ahmed Tinubu ó ṣe dáadáa púpọ̀ dáadáa tó sì ṣe náà ni pé ó tiẹ̀ jẹ́ pé ìbò Adémọ́lá Jackson ń lọ́ra ńlẹ̀ díẹ̀díẹ̀ wọ́n padà kéde ẹ̀ sóòrè pé òun lọ wọlé o ìgbésẹ̀ tí kálukú bá wá fẹ́ gbé ìpàdé di kóòtù ni wọ́n bá lọ kóòtù ìpàdé di kóòtù ṣùgbọ́n tá a rí òun ó glaring pọ̀ omi kékeré ló ṣe rẹ́ lánàá tí nǹkan bá kú bíi bóyá bíi 10,000 àbí bíi 15,000 ẹ lè dọ́gbọ́n sí i ọgbọ́n ṣe dá sọ̀rọ̀ 50,000 ẹ mọ èrò tí wọ́n ń pè lérò 50,000 àwa tó pé jù bẹ́ẹ̀ lọ. Ìbí wọn bá kérò 50,000 sí ẹrù páyé fẹ́ parẹ́. Gbogbo orí fíìdì tèrò máa pọ̀ sú táwọn èrò máa pọ̀ yẹn capacity fíìdì sùkúù mi kò gba èèyàn 5,000 èèyàn 5,000 péré tó bá wà lórí fíìdì sùkúù bábẹ́rẹ́ bá bọ́ọ̀lẹ̀ nírì mú. Ero Arike yóò jẹ́ ẹ̀kọ́ ńlá fẹ́ràn Arike. Nígbà ó wà lẹ́yìn àwọn Adémọ́lá Jackson ọmọ dúró tán ibi ọba wà yìí máa fẹ́ wọn mọ̀ pé òun wà ń bẹ̀ kì í látàn kì í sì sojú méjì kì í sì sojú méjì. ọ jèrè láyé ọ fèrè èjẹkọ Ero Arike ọmọ àràgbègbè olókè méjì takọtabo lórí àgbà ọ̀kan rí lulẹ̀ ó kò kọ́. ẹ̀yin ẹgbẹ́ olóṣùṣù gbálẹ̀ ẹ̀yà wá nǹkan ṣe fún Ero Arike ó gbìyànjú ó try. tá a bá bi ni kí a bá ń sọ̀rọ̀ nípa ààbò ìbò Ọ̀ṣun yẹn ìbò àríkọ́gbọ́n ni o. àwọn èèyàn ti gbọ́n wọ́n kàn gbowó lọ́wọ́ yín tí wọ́n kàn gbowó lọ́wọ́ yín wọn ò ní dìbò ẹ kàn máa rí fígọ̀ ńláńláńláńlá.
kíní mọ́sìnì tí wọ́n sì gbé déhùn mọ̀ bóyá èrú ẹ̀ ṣe é ṣe ṣá. ẹ wòye oṣù tí àwọn àǹpọ̀ ti ń gbáradì campaign látòjúlé sójúlé kí wọ́n tó sí campaign pé ọ̀yá ẹ mọ̀ campaign. síbẹ̀síbẹ̀ ńkọ́ àwọn ará Ọ̀ṣun níbi táwọn ń lọ nìyí. ọwọ́ akùnyìn o ẹ̀yin ará Ìbàdàn ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́ 2027 ní kànlẹ̀kùn ẹ̀. bó o lẹ̀ ṣe ní gba kóńgò rẹsì méjì tẹ́ ẹ̀ ní fi ba ọjọ́ iwájú ọdún mẹ́rin yín jẹ́. bó o lẹ̀ ṣe ní gba owó tẹ́ ta mọ́ etí aṣọ. bó wọn ò ṣe ní fún yín 5,000 tẹ́ ẹ̀ ná fọ́dún mẹ́rin ẹlòmíì gba 2,000 fọ́dún mẹ́rin 2,000 500 ni ọmọ ná fọ́dún kọ̀ọ̀kan 500 naira ní òkè sí 500,000 bí ọba gba 2,000 ọdún mẹ́rin sì níjọba ó lò bí wọ́n bá wà ń ṣépè ìwọ náà wà á pọ̀ fẹ́ ṣépè ó lè ṣépè. béwúrẹ́ bá bojú ẹ̀yìn a máa fèpè félépè bágùtàn bá fojú ẹ̀yìn a máa fèpè félépè. tọ́ ọ bá gbowó tọ́ ọ bá ṣépè àwọn ọmọ rẹ ló ń gbé ṣépè. tọ́ ọ bá jẹ́ ń bẹ̀ tọ́ ọ bá wọn sòdodo ọ̀rọ̀ tọ́ ọ bá ṣépè àwọn ọmọ rẹ ló ń gbé ṣépè. ẹ̀yin tá ẹ̀ máa tẹ̀ lólóṣèlú ẹ̀yin aláìsàfìsì ẹ̀yin etí yín mélòó. àwọn ọ̀bá àyàn sòdodo ọ̀rọ̀ rí àfi wọ́n máa parọ́. ọ̀gá tiwa wọ́n ń ṣe o tiwa wọ́n ń ṣe o. àṣàlàṣà Akíntọ́lá ládòkè Akíntọ́lá. ìjí olóòlà tí í sá kẹ́kẹ́ Akíntọ́lá ìjí olóòlà tí í bàbàjà. èdè sẹ́nu abẹ́jẹ́jẹ́ ìjẹ́ olóòlà tí wà kọ́ dẹ́mú. Akíntọ́lá ọmọ ọkọ lògùn ọmọ àlè. àdìbàdé bì wọn ní tìǹ bẹ́ẹ̀ dọ̀hún wa ní tìǹ là ń ṣe o tìǹ là ń ṣe o. wọ́n ní gbogbo ayé ti dẹyẹ tìǹ tán. wọ́n parọ́ fún jọ́ náà ó sì mọ̀ wípé àwọn ará bíi la tán. àwọn èèyàn tímọ́tímọ́ àwọn èèyàn Awólọ́wọ̀ nímọ̀ ń pé tìǹ là ń ṣe. ìwọ náà wà nílò làákàyè rẹ ọjà wọn máa tàn ọ́. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ni tí máa parọ́ fáwọn aṣíwájú olóṣèlú Ọlọ́run ó ṣe àwọn ọmọ tí náà darí Ọlọ́run ó parọ́ fún ọmọ tí náà. kí ló ń parọ́ fún ẹsikísà ìlú ọ̀dá o ìlú ọ̀dá nǹkan báyìí náà ń wò. lẹ́yìn ikú ànábì sàábẹ̀ kan bọ́ sórí àlééfà ìwà máa fẹ́ mọ kí ni ń ṣẹlẹ̀ láàrin ìlú. ẹ̀sẹ̀ láwàní ni a máa wé tí wọ́n bá borí tí wọ́n bá bo ẹnu. ó lè bọ́ sáàrin àwọn aláàárù yóò gbọ́n tí wọ́n ń wí yóò bọ́ sáàrin àwọn tí wọ́n ń dáná yóò gbọ́n tí wọ́n ń wí yóò lọ káàkiri àárín ọjà yóò gbọ́n tí wọ́n ń wí yóò sì mú lò. yàtọ̀ fẹ́yìn ẹlẹ́tàn ẹ̀sìkìsà àwọn aráabí ní ń bọ̀ àwọn èèyàn aráabí ní ń bọ̀. ó ti latan ẹ tí ń bọ̀ ń ti latan kì í ṣe èèyàn wa o. ìwọ tó ń sọ̀rọ̀ ńkọ́ ṣé èèyàn rẹ̀ ní ọ níwájú Ọlọ́run àti èèyàn. mo dé rárá bí èjì alẹ́. ẹ mọ̀ tàn ní ẹlẹ́ni jẹ. mo dé yọ̀yọ̀ bí èjì òwúrọ̀ tọ́mọ. Ọlọ́run ó sì tàn wọ́n náà jẹ. ní 10 minutes làwọn olóṣèlú máa yọ sọ́ọ̀tì. àwọn kan sọ̀rọ̀ nípa Oyinlọ́lá wọ́n ní ọ̀dà bó ṣe fi ọ̀dọ̀ Nurudeen ńlẹ̀ Jackson ńlẹ̀ tó wá lọ sọ̀pọ̀tì à ń bọ̀. mo lè mí provide mo láìkì irú ẹni bẹ́ẹ̀ jẹ́ tí ó gbóòkùn tí ń ta fàá sínú ìmọ́lẹ̀. ẹ̀bẹ̀ lòmíì ni ó wà tí ọmọ wà nú ẹgbẹ́ yẹn tí ó sì máa ṣe tí ọmọ dìbò against ẹgbẹ́ tó wà. ẹni tó jáde ó ti jẹ́ gbogbo ayé ọmọ ibi tó ń wà náà.
èèyàn bẹ́ẹ̀ dá ajẹ́ntọ́ latan lọ gbogbo ẹ̀ ń bá latan àtúbọ̀tán wọn èyí dáa. Aha! èyí àwọ̀ àwí tọ́lọ́dùmarè ọba làṣẹ Nurudeen Ademola Jackson àrọ́mọ Adeleke lẹ́dẹ̀mọ̀ kó àrógun ọmọ ajílàlá ọ̀sọ́ ọmọ ajífọjọ́ gbogbo dàbí edo ọmọ òjì kùtùkùtù tẹ́ ẹ fọ́sẹ̀ gidà àgbo nítorí aṣẹ́wé torí aṣẹ́gi torí ọ̀bùn ràdàràdà tí ń rìn dé ìlú àwọn ti kéde rẹ̀ yóò sì ṣe ọdún mẹ́jọ rẹ̀ tí ó pèsè pé ìyá tó bí Ademola Jackson olóríire obìnrin ni láàrin àwọn obìnrin tí a bá ń pípò gómìnà ní ìṣẹ́jú márùn-ún pé 5 minutes ní kálukú ọmọ ló ń bẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ni ò ní kàn nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀pọ̀lọpọ̀ ní ìṣẹ́jú márùn-ún ò ní dọ́dọ̀ rẹ̀ tí ó fi kú. ẹni kí n sáwò bẹ́ẹ̀ ni àgàgà kí n sọ pé ọjọ́ kan ẹnìkan lẹ́ẹ̀mọ lẹ́ẹ̀mọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ní ọjọ́ kan ò ní dọ́dọ̀ rẹ̀ tí ó fi jáde láyé 365 days ní bẹ nú ọjọ́ náà ẹ wá kakuléètì iye èèyàn tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun ẹ gbé lórí iye mílíọ̀nù yẹn. kábíyèsí Olódùmarè ẹ wá wo sàtíà ọba mi tí jọlọ́hún ọ̀gá mi tí jọlọ́hún ó wá gbé balógun Ẹdẹ Adeleke tó bí Ademola Jackson ó wá gbé dìde ọ̀nàró rẹ̀ bàbá yẹn wá ṣe sẹ́nítọ̀ nígbà ayé ẹ máa gbọ́ o ìyàwó tó wá fẹ́ ó wá bí ọmọ mẹ́ta ìkan wá jẹ́ bílọ́níà tó jẹ́ pé tí a bá ń ka lówó Nàìjíríà wọn ò ní ka mẹ́rin ṣáájú ẹ̀ àwọn olówó ayé tẹ̀ ń pè lólówó gan tí a bá tún dákọ rẹ̀ níwájú wọn ó tún gbèdì òkè ó dé ní ó bí ọmọ kan ọmọ rẹ̀ yẹn ṣe gómìnà ó ní gómìnà àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun Isiaka Adeleke ṣẹ̀rùbà wọ́n ẹ máa wọ̀ gá mi tí jọlọ́run bó ṣe ṣe ó bí ọmọ tí jẹ́ Adeleke ó jèrè ọmọ ẹ̀ Isiaka Adeleke ó wá jẹ́ gómìnà àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ó sì ṣe bẹ́ẹ̀ lọ fáá ọgbà passmark ó kú òun bẹ́ẹ̀ ó tún padà di sẹ́nítọ̀ ó kú wọ́n ní káàbúrò rẹ̀ ó wá rọ́pò rẹ̀ ẹ máa wọ̀ gá mi tí jọlọ́run o àbúrò rẹ̀ tó rọ́pò rẹ̀ tó ṣe sẹ́nítọ̀ ó ṣe lọ fáá ó kú òun bẹ́ẹ̀ ó dìbò àkọ́kọ́ kọ̀ wọlé ó sì wọlé ìwọ ọ̀gá mi tí jọlọ́run ìwọ lọ́hàn sí bọ́ wọlé bí wọn ò gbé fún ni tọ́ ṣùgbọ́n wọ́n ní ó wọlé ó di ẹlẹ́ẹ̀kejì ó wọlé o ìbò ẹlẹ́ẹ̀kẹta ló tún dì yí o ó tún ti wọlé o kábíyèsí Olódùmarè ọlọ́run tó nílẹ̀ tọ́lọ́run ìyá tó wá bí wọn yìí ṣé inú rẹ̀ nìkan lọ́mọ alálùbáríkà wà ní èyí ṣe tí wọn ò ní máa hẹ́fì ìdílé Adeleke lẹ́dẹ̀ ọ̀rọ̀ wú pé sáwọn nìkan ni ó tó kí wọ́n pé sáwọn nìkan ni bàbá jẹ́ sẹ́nítọ̀ ńgbà ayé bàbá wọn ẹ máa gbọ́ o ẹ̀gbọ́n jẹ́ gómìnà àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ó tún jẹ́ sẹ́nítọ̀ ó tó kú ìkan wá dìde ó lòun òṣèṣèlú ìyẹn wá jẹ́ multi-billionaire
billionaire ní náírà kọ́ o, trillionaire in dollar. Ẹ má jẹ́ ń tàn yín, kìí ṣe owó ni wọ́n lè fi dá àwọn ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n lè fi dá ẹbí Adeleke ń jàkadì. Tí ó bá gba location fódìdí ọdún kan ọdún méjì, yóò mọ̀ bá jọba lọ bí Tinubu ṣe ṣèjọba lẹ́kọ̀ọ́ ni o. Tí ó bá gba location fọdún méjì, ẹ̀gbọ́n rẹ̀ ò lè mọ ibi tó ti mú owó. Ẹ tún wá wo ọba mi Sàtí àti ìjọlọ́hún, ọ̀gá mi tó dá gbogbo ayé, tó dá ọ̀run, tó dá ilẹ̀. Ó tún wá fa ọmọ kan yọ nínú ọmọ èyí tó jẹ́ billionaire. Ìyẹn wá jó lórin àgbáyé. Bí yẹn bá fẹ́ bá Trump sọ̀rọ̀, kìí ṣe pé yọ ẹsẹ̀ lọ́mọ gbẹ́nu sí kọ́nà, kò ní gbẹ́nu sí máìkì kó tó bá Trump sọ̀rọ̀. Ọjọ́ ìlú mọ̀ọ́ká olórin káàkiri àgbáláyé. Bàbá tó ṣe sẹ́nítọ̀ kò jáyé ọmọ rẹ̀ tákínwó pé àtúgbùrù ẹnìkankan nú ẹbí mọ́ o. Èyí tó jẹ́ gómìnà alákọ̀ọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun, ó jẹ́ ṣẹ́kù fábúrò, ó jẹ́ kú ọ̀tán, ó tún jẹ́ sẹ́nítọ̀. Ní bàbá onífìlà gogoro yìí bọ́ bẹ̀. Àrọ́mọdọ́mọ wọn ò lè tòsí mọ́. Ṣé bẹ́yàn bá ṣe gómìnà ọdún mẹ́rin, bí ẹ bá tiẹ̀ ṣépè fún kò gbọ́dọ̀, ẹbí ẹ bá ṣépè fún wà láàyè pé ò lè mú débi pé kó tòsí. Àmọ́ rẹ̀ ń tó ṣe gómìnà oṣù mẹ́fà tí wọ́n lé wọn kúrò ńbẹ̀ tí ò tòsí mọ́ tó fi kú. Èèyàn wá sọdún mẹ́rin kó tún sọdún mẹ́rin mi. Gbogbo allocation tí wọ́n kọ́kọ́ pín fún ìpínlẹ̀ Ọ̀ṣun láyé lẹ́yìn ayé sọ́jà, ọwọ́ ìdílé Adeleke lọ́bọ́ sí o. Ó kí yín púpọ̀ púpọ̀. Ìdílé olóríire nìdílé Adeleke lẹ́dẹ̀. Ọlọ́run o, bóni ṣe dáa tó kọ́là àmì ó dáa jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run má jẹ́ ń jayé àwọn ọmọ mi máyé o. Ibi mo lókìkí dé kọ́mọ mi ó lókìkí kó jù bẹ́ẹ̀ lọ. Ibi mo lo dáúlà nílé ayé yìí dé, ibi ń bá fàdàgbà ayé rọ̀ sí kọ́mọ mi ó lówó kó jù bẹ́ẹ̀ lọ. Àmì Ọlọ́run. Àwọn kan ń ṣàlàyé pé tọ́wá jẹ́ wípé Arẹ́gbẹ́ṣọlá wà pẹ̀lú à ń bọ̀ ni, tọ́wá jẹ́ pé ó dìbò pẹ̀lú ó wà ní ẹgbẹ́ APC, pé ó ṣeé ṣe kí à ń bọ̀ wọlé. Rárá o, tọ́wá jẹ́ pé bò tí wọ́n dì láàfi kakuléètì ẹ̀, tá a bá kó ìbò tí gómìnà tí Arẹ́gbẹ́ṣọlá yàn, tá a bá kóbò rẹ̀ papọ̀ mọ́ ìbò à ń bọ̀, kò débì kankan nínú ìbò Ademola Jackson. Èyí ò ní ṣàlàyé pé kódà bẹ́ẹ̀ tó ju ẹni tó ju Arẹ́gbẹ́ṣọlá lọ bá wà lẹ́yìn, ó ṣeé ṣe kí wọ́n má rí Ademola Jackson dáńjàkadì. Gbogbo ń tábà ṣe láyé Ọlọ́run má fowó dá wa ń jàkadì. Ọ̀pọ̀lọpọ̀ pírójẹ́tì míì tí Ademola Jackson ṣe lóṣogbo àbí tó ṣe káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun ló jẹ́ pírójẹ́tì federal, tó sì jẹ́ pé bí wọ́n bá náwó sí wọn ó gbowó ń padà lọ́wọ́ ìjọba àpapọ̀. Ó kùbi tí ó ti rí owó ń yá tí ó fi kọ́kọ́ lò ná. Ṣé bí aáyán fẹ́ jó ìyẹ́ rẹ̀ ní ọ̀jẹ́? Òun wá ní báǹkì nù lélẹ́dẹ̀ tí ọkọ̀ wọ́ bọ̀. Ọyẹ máa náwó ilé ìlú ẹ̀ máa ṣe báyìí máa ṣe bẹ́ẹ̀ máa ṣe báyìí. Àìmọye ẹlòmíì tó gba iye tó jù bá ń lọ tá a lè rí nǹkan gidi tí wọ́n fowó ń ṣe. Ẹ jẹ́ ń ṣàlàyé fún yín. Iṣẹ́ kálukú ní ọjọ́ ọ̀jẹ̀. Àwọn kan tún sọ wípé àìwọlé ẹgbẹ́ APC só ní plus ìfárẹ́gbẹ́ṣọlá àbó fún minus. Tó bá ṣe wípé láti ilẹ̀ ní Arẹ́gbẹ́ṣọlá gbé Ademola Jackson lọ́wọ́
tó fojú hàn gbangba tí ó lọ darapọ̀ mẹ́gbẹ́ ADC kì bá fún baba ńlá passmark kì bá fún plus kì bá sọ́dọ̀ ṣàkúnlẹ̀ bọ nípínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n gbà tọ́lọ́run ó gbé Sàtíà ọba mi alára ó ní kọ́lọ̀ rèé darapọ̀ mọ́ ẹgbẹ́ mi ẹgbẹ́ tó sì darapọ̀ mọ́ àwọn náà fa gómìnà tí wọ́n kalẹ̀ lóṣèpò kẹta that is to say gbogbo agbára tó ní kàmpéèyàn fi kàmpéè téèyàn fi tààrà Ọ̀ṣun máa gbọ́ tí wọ́n fi dìbò síbòmíhun ó yẹ kó lò ó fún kándídéètì wọn náà tí ẹ̀kọ́ lọ́ affect ẹgbẹ́ APC lọ́ṣun. 24th of February. ẹgbẹ́ APC káàkiri àgbáláyé káàkiri gbogbo Nàìjíríà. àwọn tá a bá sì nífẹ̀ẹ́ olóyè Bọ́lá Ahmed Tinubu ká máa gbàdúrà ká kún fàdúrà dáadáa. Ọ̀ṣun ò fún Bọ́lá Tinubu ní sígínà tó dáa pẹ̀lú adúdú àwọn gómìnà tó lọ́hùn pẹ̀lú gbogbo àwọn èèyàn ńláńláńlá mínísítà tí wọ́n lọ kàmpéè lọ́sùn kí gbogbo wọn tiẹ̀ wá dá pé iye ṣú àwọn tí wọ́n lọ tí wọ́n gbọ́dá 20 million rèé a fi ràn ọ́ lọ́wọ́ wọ́n wá gba Ọ̀ṣun tì pẹ̀lú agbára àtòkèwá agbára sọ́jà agbára ọlọ́pàá kí gbogbo ẹgbẹ́ APC káàkiri Nàìjíríà wọ́n máa kún fàdúrà àdúrà tí wọ́n sì máa kó fún Tinubu ni pé lóòótọ́ ó ṣeé ṣe o kí wọ́n dìbò fún Tinubu lọ́ṣun o kó gba Ọ̀ṣun gẹ́gẹ́ bí president kíbò rẹ̀ ó kún sọ́sọ́ torí gbàrà tí wọ́n kéde Nurudeen Ademola Jackson ó ti kéde ìlérí rẹ̀ pé Tinubu làwọn fọwọ́sowọ́pọ̀ táwọn ó gbé wọlé òun làwọn ó dìbò fún ó ní òun ò yí pinnu òun padà. ìdí tí gbogbo wa fi lọ rèé múra sádùúrà rèé ó gbọ́ àwọn ẹgbẹ́ alátakò pátápátá ńjọ́ Tuesday ọ̀túnla ó dàbí ẹni pé wọ́n ó ṣèpàdé pàjáwìrì kan tí wọ́n bá forí ìkòkò sọ ọdún bẹ̀ tédè wọn bá yéra wọn gbogbo ẹgbẹ́ alátakò tí wọ́n bá fèsì Tinubu àpapọ̀ òpè ó lè pọ̀tá o. àbílẹ̀ Yorùbá tá a gbẹ́kẹ̀lé náà kì í ṣe bọ́ọ̀kọ̀ ẹ̀ ó ti dìbò orínú mi ọ̀rọ̀ kan ni. ẹ wá wo ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ èmi ò gbọ́dọ̀ bá yín predict tó lè ṣẹlẹ̀ mi ní predict mo sì ní sọ àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ àfi rere o ìdí àbárè kábíyèsí Ọlọ́run agbára òkè agbára ìjọba àpapọ̀ pẹ̀lú àwọn olóṣèlú ṣàǹkó tí wọ́n á pè ní jọ́kà òṣèlú wọ́n ń bẹ́nu ẹgbẹ́ kan. ẹnìkan wá wà òun náà wà nú ẹgbẹ́ kan tó jẹ́ master nínú àwọn eléègé àgbáyé ni nínú olóṣèlú tó dára ẹ̀ lójú pọ̀ tó ṣèlú iye tó pẹ́ wú ó ti ṣèjọba alákọ̀ọ́kọ́ ó ti ṣẹlẹ́ẹ̀dọ́ ẹ̀ ń bá ṣèjọba ọdún mẹ́rin àkọ́kọ́ tó bá ṣèjọba ọdún mẹ́rin ẹ̀kejì àwọn ìjọba àpapọ̀ gan máa ń máàkì wọn sọ́tọ̀ ni pé ẹ ṣọ́ra fẹ́lẹ̀ yìí o bẹ́ẹ̀ bá bọ́rọ̀ owó dọ́dọ̀ rẹ̀ owó ti wà nílẹ̀ wọ́n bá sọ̀rọ̀ connection ni ó ní Nàìjíríà ó ní lókè òkun gbogbo ọgbọ́n téèyàn máa lò láyé gbogbo tí a máa ń pè security ó wà lọ́wọ́ àtẹ́lẹwọ́ gbogbo tátìsì téèyàn máa lò àti gbogbo jókà ó ti wà lọ́wọ́ ẹ̀ ń bá ti ṣèjọba ọdún mẹ́jọ
kábíyèsí ọlọ́run. ṣùgbọ́n tí ọ̀sẹ̀lẹ̀ rí nípínlẹ̀ ọ̀yọ́ ó ní wípé àtìrẹ́ni tó lò jọba ọdún mẹ́jọ rí tó lọ lákọ̀ọ́kọ́ tó lọ lẹ́ẹ̀kejì láyé ìgbà tí wọ́n ń pé kò ṣẹlẹ̀ rí ó ṣẹlẹ̀ láyé ajímọ̀bí. ó lọ ọdún mẹ́jọ rẹ̀ ká tó wá rí gọ́fúnà Ṣèyí Mákindé òun náà kò ṣẹlẹ̀ rí ó ti ṣẹlẹ̀ láyé tiẹ̀. nǹkan kan tí ò ṣẹlẹ̀ rí nípínlẹ̀ ọ̀yọ́ yìí tó jẹ́ pé ẹ̀ ń bá fìlè rẹ̀ lélẹ̀ bóyá lóko ẹ̀ lè parẹ́ nínú òṣèlú láíláí. irú tó ṣẹlẹ̀ ní Kogi tàbí tó ṣẹlẹ̀ ní Kwara tí Bùkọ́lá Sàràkí tó kú òǹbẹ̀ tó wá wò sùsùsùsùsù tó wo ẹnìkan pé ẹni tí ó tún máa bájọba àwọn lọ ni táwọn aráàlú sì gbà fún tí wọ́n sì dìbò fún. ǹjọ́ jẹ́ kí ìbò 2027 ó le púpọ̀ nípínlẹ̀ ọ̀yọ́. kò ṣẹlẹ̀ rí irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí ní Kogi ó ti ṣẹlẹ̀ rí ní Kwara. ní ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yà mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dún níyàn o. nígbà tí òṣèlú fọná sójú òṣónímọ̀ àjẹlẹ̀ òṣèlú bíi Ṣọlá Sàràkí Olúṣọlá Sàràkí ó ṣe ìjọba fá ọmọ rẹ̀ lọ́dún kẹrin àkọ́kọ́ ọlọ́dún kẹrin ẹlẹ́ẹ̀kejì ọwọ́ akẹni tí wọ́n ó gbé fún bàbá Sàràkí tó wá ní ọmọ àwọn obìnrin náà ni ó tún gbàjọba yẹn gbé mi Sàràkí yẹn sì ń ṣe sẹ́nítọ̀ o. Olúṣọlá Sàràkí ó dúndú ọ̀pọ̀ ọmọ àwọn ni ó ṣe gọ́fúnà. àwọn èèyàn wá sọ fún Bùkọ́lá ìwọ Bùkọ́lá ní gbogbo nǹkan bàbá yìí máa gbé wá tá a máa gbà á kọ́ eléyìí fún bàbá Ifá ṣe é mọ̀ pé nǹkan bí ọ̀rọ̀ ní ìsìláàmù kankan yẹn ó nílẹ̀ nípínlẹ̀ Kwara. kí ni ká wá wí wọ́n bá sọjọ́ yídì tá a fẹ́ lọ rèé kí yídì afẹ́fẹ́ lọ rèé kí léyà tó sì yẹ kí gómìnà wà ńbẹ̀ tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ńkọ́. ẹ mọ̀ gbọ́n tí wọ́n fi kó lẹ́sẹ̀. èyí ò délé ó jíṣẹ́ fún bàbá rẹ̀. bàbá ẹ̀ náà ju jókà á lẹ̀. èmi ó gbé mi Sàràkí lọ́wọ́ ìwọ náà lọ gbẹ́ lòmíì jáde. that is to say bẹ́ẹ̀ bá dìbò fún Gbémi Sàràkí tí mo gbé lọ ẹ bá dìbò fẹ́ ń tọ́mọ̀ mi gbé lọ́wọ́ èmi náà lẹ́dìbò. wọ́n bá yí ìgbà náà wọ́n níjà ti dé o láàrin Olúṣọlá Sàràkí àtọmọ ẹ̀ pé Bùkọ́lá Sàràkí àti bàbá rẹ̀ ń jà ìjà kíni jókà òṣèlú tó ní agbára at the end of the day. jókà Bùkọ́lá Sàràkí ló jẹ ẹni tó ń fà kalẹ̀ ńjọ́ náà ó sì lo ọdún mẹ́jọ. tó jẹ́ kí Bùkọ́lá Sàràkí ó fẹ́ jẹ́ alágbára ní òṣèlú ní Kwara State ni. ẹ wo Yàyà Bello ẹ wo Yàyà Bello
lọ́dún wo sọdún wo gbé kó mẹ́. ọdún wo ni sọ́jà ní ìjọba àwọn ò ní dórí àlééfà àwọn ò ní gbóòórùn tí wọ́n ń pè ń jọba mọ́ ọláyà nábì lọ́dọ̀ lọ. agídí òṣèré sọ́jà kẹ̀. ìwà rẹ̀ lóyọ. ẹ̀yin ọmọ tójú wárí láyé àwọn sọ́jà ni war against indiscipline tí wọ́n pè ń yòó tó wọ́n lè kẹ́lòmíì mọ́ rógà láàrin oṣù mẹ́fà tọdún kan ní ẹbí rẹ̀ ó tó fojú. jẹjẹrẹ ìyàwó. ọ̀rọ̀ tí ò tó nǹkan wọ́n ti ó di wọ̀ lọ́gbà ẹ̀wọ̀n agodi kún gbogbo ọgbà ẹ̀wọ̀n ló kún láyé sọ́jà. àwọn tá ẹ̀ lè mú bí ẹ kówó yín jẹ ẹ lè bí wọ́n bí ẹ ṣe nǹkan tó burú ẹ lè bá wọn fà wọ́n pè wọ́n máa yìnbọn ní ìsìn. ẹ bá wàá tiẹ̀ bá ń bọ́ sórí social media tẹ́ ń pé kinní kan ó dùn mí tí ọ̀já sìkò ayé ológun. ẹ bá gbọ́ pẹ́ lòmíì sọ̀rọ̀ lórí fóònù rẹ̀ lálẹ́ yìí wọ́n ti gbé e láàárọ̀ ọjọ́ kejì. àbá ìmọ̀ lórí àwọn. ẹ wo Yàyà Bello. àbá ìmọ̀ lórí. gbogbo ayé lọ́mọ̀ pé wàá ta ọ̀dà ṣùgbọ́n wọ́n ń bá ta rẹ̀ wọ́n ń kó àtà jẹ. bí ò ṣe dáa tó lójú àwọn kan ní Kogi ó sì lo ọdún 8 nígbà tí sì ń lọ ó sì tún fa ẹlòmíì kalẹ̀. nígbà tí o mọ. ẹ rí kọ́ lágbára èébú ó ti bọ̀. ọ fa ẹlòmíì kalẹ̀. ó gbàgbé. nígbà wọn ń pariwo pé owó kan sọnù ìgbàṣegbà àwòsàwò tí a ní àwọn EFCC ń wà. ẹ̀rọ àtẹnudẹ́nu sọ wípé nínú ilé ìjọba ní gbé ń Kogi tí wọn ò bí ọlọ́pàá kan dáa kó pé òun sọ kinní kàbí ṣé EFCC ni wọ́n pé àwọn ń lọ gọ́ọ̀mẹ́ntì house àwọn fẹ́ lọ réèdì gọ́ọ̀mẹ́ntì house. ibẹ̀ ni ti ń gbádùn tí ń tọ́ bá sì fẹ́ jáde lálẹ́ akónú mọ́tò tí gíláàsì ẹ̀ dúdú gbogbo bí wọ́n bá fẹ́ lọ yóò lọ ó tó aago kan òru yóò tún ti padà tọlọ́pàá nígbà tó ti pé mọ́tò tí gómìnà ń lò náà ni a fi ń gbé bẹ́ẹ̀ sì á dá gómìnà dúró pé ẹnìkan sọnù. àwọn ayé yẹn làwọn èèyàn fẹ́ kó kú òun bẹ̀ àwọn tó bá ṣèjọba tán wọ́n fẹ́ kágbára yẹn ọ bọ́ kúrò lọ́wọ́ àwọn. bẹ́ẹ̀ yẹn bá lọ sí gọ́ọ̀mẹ́ntì house tó bá wọn jayé ẹjọ́ 5 kò ní fẹ́ kú òun bẹ̀ tó bá jó lójú kòkòrò a tó ń bèrè kéèyàn lọ́dún 4 ọwọ́ kí wọ́n fọ́ fún pín. àṣẹ bẹ́ gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ìṣe wà lónìí tọ́ba jí tọ́ba wò pé mo fẹ́ fi kínní mo fẹ́ fi ọ̀nà ara mi tọ́ba kéde pé ẹnìkan kan ò gbọ́dọ̀ jáde látago 7 àárọ̀ ọ̀la títí dago 7 alẹ́ ọ̀la ìṣèdè ọ̀wà náà ni wọn ò ní yẹ lọ́wọ́ ẹ̀wù wọn bá sì yẹ lọ́wọ́ ẹ̀wù tọ́ba ní on security matter mọ̀ ń tọ́gbọ́ mọ̀ ń tó fi ṣe bẹ́ẹ̀ ń tọ́ fẹ́nu ìṣèdè yẹn ọ̀kọ̀ọ̀kọ̀ múlẹ̀ igbákejì Olódùmarè lẹ́tí bá ń bẹ lórí àlééfà they can do and undo they have power to do that but notwithstanding Ọlọ́run lọ̀gá gbogbo wa. bí agbára ọba sì bọ́ lọ́wọ́ èèyàn láàrin ká dijú ká yá ni tí wọ́n mọ̀ fi pètàn pé ẹni yìí ó ti wà nípò báyìí rí o. pé nígbà yẹ ẹ̀. èmi mọ̀ gbà tí bàbá Láàmú wà láyé o. a padà tó pàdé wọn nílé epo tí wọ́n bá fẹ́ repo sí mọ́tò ńgbà náà gbà yẹn kó máa ń wọ́n gbogbo wa nítorí pé a gba bàbá yìí ní bàbá wa tá a sì nífẹ̀ẹ́ rẹ̀ a gbé mọ́tò ẹgbẹ́ kan a pàṣẹ mọ́tò bàbá wọlé wàláì rọ́bìlì kábà tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìwà tó hù dáadáa nígbà wà lórí àlééfà ni o kò sí ní tí ò lè ṣẹlẹ̀ ẹni tó ṣe é fojú di òsínú wọn gbogbo ntẹ̀yìn fi máa dìbò òṣèlú agbára ni o agbára lókè agbára nsàlẹ̀ agbára lọ́balọ́ba agbára àwọn èèyàn jàǹkàjàǹkà agbára àwọn olóṣèlú ń bẹ fún Sàràfàdín náà. babalọlá olùkọ́ tó wà ẹgbẹ́ wọn. gbogbo nǹkan ni n ò mọ̀ wípé ẹ ń bá fẹ́ bá. lúkọ̀ sí ẹgbẹ́ wọn ra ubù jẹyẹ aláwọ̀. Adékànbí dìbò ìní sáyìí balọ̀. kó tún múra wípé òun àti Ṣèyí Mákindé làwọn fẹ́ fèsì ìdìbò.
Bímbọ́ Adékànbí bí ìgbà tí èèyàn bá pé ọmọ mi ní àrólé mi fún Ṣèyí Mákindé àrólé Ṣèyí Mákindé ni. afẹ́fẹ́ ẹ̀yẹ ẹni àgbà. tá a bá wá lọ sórí. afẹ́fẹ́ ẹ̀yẹ ẹni àgbà. ewé àgbàṣe. Oríyọmí Hamzat Oríyọmí ọmọ Amusa. tó fi kó lórí ara mi o. ọlọ campaign fún. ó ṣe jù bẹ́ẹ̀ ẹran ló fi jẹ́. Jackson lóṣogbo òun náà wà ní hòtẹ́ẹ̀lì tí wọ́n jọ ń congratulate ara wọn tí wọ́n ń dè mọ́ra wọn tí wọ́n ń kíra wọn kú oríire. ẹ rí i pé eléyìí ó ti sọ̀rọ̀ débi tó lápẹ̀rẹ̀ wọ́n ti ń fi ọ̀rọ̀ òṣèlú lọ láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ mi. lọ́jọ́ ìpàdé ìjà wọn fẹ́ ìfẹ́ la. láì ṣèpínlẹ̀ rẹ̀ wọ́n tún nígbàgbọ́ pé ó ní influence irú ẹ̀kọ́. pé máa bọ̀ wọ́n náà wá wí ní tó ọba mọ̀ wí. ẹni tí èèyàn ọmọ fojú dé òpó náà lè tàbí ọbẹ̀ ọ̀. ẹni tí yóò tó ní ìlà òṣèlú. àwọn nǹkan kan tí ń pè kẹ́ ẹ kọ́kọ́ mú ọwọ́ kẹ́ ẹ kọ́kọ́ wò ń bẹ̀. ìyá ni ó fi jẹ́. ẹni tó bá fẹ́ fojú di ni ó fi jẹ́. wọ́n sọ fún gbogbo àwọn tí wọ́n máa tẹ̀lé lẹ́yìn pé ẹ máa dáwó fẹ́ẹ̀sì ẹ máa dáwó fìlà fúnra yín ẹ máa dáwó fẹ́ẹ̀sì ẹ máa dáwó fìlà. ìní fún yín ní fẹ́ẹ̀sì lọ́fẹ̀ẹ́ ìní fún yín fìlà lọ́fẹ̀ẹ́ o. ajá ń sọ pé ẹkùn wá jìyà tó lọ dènà dé. ìlówó ọkọ̀ tí ń san fún kálukú ó mówó ọkọ̀ rẹ̀ lọ́ àtowó tí ó fi jẹun. tó lọ dènà. tí kálukú sì ń pa ṣọ́ọ̀bù tí wọ́n bá ń tẹ̀lé kó ń tọ̀ mọ̀ pé mi àgbọ̀ ẹni tí yóò tó ní ìlà òṣèlú. kò sí ẹni tó ṣe é fojú di inú òṣòdì. ìlà òṣèlú tó lọ dènà dé. ìyá ni ó fi jẹ́. òṣèlú 2027 yóò tọ́ọ̀fù nípínlẹ̀ Ọ̀yọ́ yóò ní agbára débi pé àdúrà tèmi ọgbà ni pé a ní rí kú ọ̀wọ̀wọ̀ a ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ìwé ìtọ́sẹ̀lọ̀ lọ́sùn tí wọ́n ń para wọn pípípí Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ nípínlẹ̀ tiwa owó rọ̀bọ̀ wá. ẹni tí ó mú àìdíà rẹ̀ tí ó má bà bẹ́ẹ̀ wá Ọlọ́run ó mú ọ̀dọ̀ tó dijọ́ náà ẹni tí ó pè pípa ni kí wọ́n máa pa àwọn máa tàjẹ̀ èèyàn lẹ̀ torí kóun bá fẹ́ dé orí ibì kan Ọlọ́run ó mú òun náà kúrò nílẹ̀. wọ́n fowó rọ̀bọ̀ wá. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Arike Rugi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you should keep watching DriveTV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Chloe. DriveTV, driving you around the world.